mo máa ń orúkọ náà fi ń lé orúkọ ìwọ̀n mọ̀ bá àkọ́tẹ́ èèyàn ní mí. Bẹ́ẹ̀ni o. Kò sí ẹni tó bá try láti borúkọ mi jẹ́ tí òun wọlé. Ó ní ọ̀rọ̀ kọ́ńtàtò irọ́ kejì ni pé wọ́n ń kọ́rọ̀ yẹn fún wọn ni kó máa pa wọn ọ̀dẹ̀ mẹ́ni tó ń parọ́ mọ́. Ní pàtó díjọ Wednesday náà sọ̀rọ̀ yìí ló sọ̀rọ̀. Àwọn ẹ̀ bá jáde wúrú lálẹ́ wọ́n bọ́ sórí social media fún ní ẹ̀yìn yìí. Àwọn brothers wọ́n bá ń pè mí pé ọ̀gá ẹ jẹ́ máa dàn ọ́ lọ ẹ jẹ́ ká fi mọ iye ọ̀tá wa. Ẹ jẹ́ ká mọ iye tó máa bú wa tó máa jẹ́ ọ̀tá. Wọ́n ń dáhùn bẹ́ẹ̀ bá dáhùn bẹ́ẹ̀ àwọn mí ò ní jáde. Nígbà tó ní Thursday wọ́n lọ bẹ́ respond àtàwọn báyọ̀ ọ̀gá tó ẹ má respond ẹ jẹ́ ká mọ iye ọ̀tá ẹ jẹ́ kó bú wa ní Friday. Ẹ jẹ́ ká mọ̀ wọ́n ẹ jẹ́ ká tẹ̀wé tó máa pè mí pé ààrẹ kìíní yìí máa ń dùn ún ẹ jẹ́ ká fi mọ̀ wọ́n ẹni mi ò ní ẹ̀sùn abẹ́ tó máa pè mí lábẹ́lẹ̀ ká mọ ẹni tó wà consign. Ká dẹ̀ bọ́rọ̀ platform wa àwọn tó wà consign lórí platform ká lè fi mọ̀ rẹ́. Nígbà ìṣòro ló máa ń gauge loyalties. Nígbà tó ní jọ Friday MIT down. Nígbà tó ní Saturday ọwọ́ ṣé omi ní ọ̀bá kan tó fi ṣe ìsọ̀rọ̀ ní ìlélẹ́yìí ọ̀nà kẹsà ó má dàbí pé mo hàn yín ọ̀yá Ọ̀ṣun state coordinator ọ̀rọ̀ ìkirè tó ń parọ́ mọ́ pé a fi OPC attack àwọn agitator Yorùbá nation yẹn lọ sọ bíbẹ̀ yẹn ṣe rí fún ọ issue statement ní kí ẹnìkan ṣe fídíò bí ọ̀rọ̀ ìkirè ṣe rí ẹ kọ́kọ́ ṣe yẹn lọ ẹ̀yin díẹ̀ ó yẹ máa bá wọn ṣeré ẹ má bú wọn o ẹ má jẹ́ pọ́pọ́ jù torí wọ́n lò wọ́n ní wọ́n lò wọ́n fẹ́ da ṣọ́ọ̀bù yẹn rú wọ́n lè fi gbowó fún wọn. ó lè wọ́n pé tá a bá ń lo gbogbo agbára tá a ní tá a bá fi àtáàkì wọn nínú social media yẹn ìní àdìsú àtàyàn ọ̀yàn nǹkan tó lè bẹ́ nìyẹn. níwájú Ọlọ́run àti èèyàn wọ́n ti di gbowó mi fún ọ. 1:3 on Sunday náà approve pé wọ́n wá gba 50 million lọ́wọ́ chief of staff kan lẹ́kọ̀ọ́ tí hòtẹ́ẹ̀lì ẹ̀ wà ní Kẹjà bí. Mi ò dárúkọ ṣíbọ̀ sáàbì tó kọ́ ní mo pè ní. Bẹ́ẹ̀ni o. Òró 50 million wọ́n gbé fún. Òun náà ti wá yọ, wọ́n lè mọ̀ pé mo ní information yẹn dáadáa. Yẹn náà ti yọ 5 million nú ẹ̀. Ó tó wá kó 45 million fún ọ. Nígbà tó ń gbówó yẹn lọ síbi tó ń gbé lọ, wọ́n wá tẹ̀sí olówó igbó tó fowó ń dalẹ̀ Yorùbá rú pé ẹ ṣé o bàbá aláyé o. 45 million ìyẹn bá ní 45 million kẹ̀ ìyẹn bá pe ọmọ ẹ̀ tó fowó ránṣẹ́ síbọ̀ staff pé why the 50 million money kọ́kọ́ olóhùn kó pé ni ìyẹn bá pe ọ pé báwo lẹ ṣe máa pe ọ̀gá pé 45 million ló pé mi ta ló ní kẹlẹ́ bọ́ọ̀gá sọ̀rọ̀ kí ni iṣẹ́ tó ń fi owó yẹn rán kí gbogbo yín máa gbọ́ ẹni kọ́ ọ̀dẹ̀ dáadáa o kí ni iṣẹ́ tó ń fi rán ẹni yìí mi ò ní dárúkọ torí àwọn tí wọ́n ní ìfẹ́ òjijì ìfẹ́ gbóná ni òkàn fẹ́ kí wọ́n wò pé nǹkan fẹ́ ṣẹlẹ̀. Kí ni iṣẹ́ tó rán ni pé gbogbo alágbára láti rán sí wọn lágbára ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀dà pé orúkọ ẹ̀ ń tàn ìràwọ̀ ẹ̀ ń tàn báyìí lọ kó àwọn èèyàn jọ wọnú igbó àwọn tó jẹ́ alágídí fún ọ ní 100,000 kan papọ̀ kẹ́ bá mi kọlù kẹ́ rọ́ọ̀lù. Tó o bá lè sọ sí mo ti fi lẹ́ẹ̀kan lẹ̀ tí mo ní kọ́kọ́ rán ẹnìkan tó súnmọ́ tí ò ní ṣe o ìyẹn ni ilé tó wà ní Lẹ́kí àti 200 million tó bá lè sọ sí ìpò àfọ ẹni nǹkan méjì yẹn. Mo ń sọ ilé yìí torí tí wọ́n bá lọ bó ti mo dẹ̀ fi set signals gbogbo àwọn structure mi níjọ́ Monday mo ti flag ẹ̀. Nítorí tí ariwo bá bẹ̀rẹ̀ kí àwọn ẹlẹ́nu rosation nílùú òyìnbó wọ́n máa ní OPC ti bẹ̀rẹ̀. Inú mi á dùn wípé gbogbo wa parapọ̀ ní òtítọ́ láti fi àṣípì ní. But èéfín ìwà ìwò oníwà ńlẹ̀ ẹni tó yẹ pé nǹkan tó ń ṣe jẹun láti lẹ̀ ní àwọ̀ owó lọ́nà kan lọ. Àwọn díẹ̀ tí wò tọ́ nílò òyìnbó torí àwọn ọmọ ló fún wa ní information káwà lò. Wọ́n ti wò tó especially in America wọ́n ti jẹ́ òtòtọ́. Wọ́n tẹ̀ ti gbọ́ pé ọmọ ẹ̀gbọ́n wa lẹ́kọ̀ọ́ ti ń pè ẹni yẹn kó fẹ́ ṣe gómìnà Èkó. Gbogbo ẹ̀ làwọn kan ti mọ̀. Ṣùgbọ́n àwọn kan tó yẹ pé fanatical APC bloggers tó yẹ pé kì í ṣe Yorùbá nation ni wọ́n blọ́ọ̀gì fún. Tó yẹ pé wọ́n kàn fi Yorùbá nation wọ́n fi popular wọ́n fi build the friends wọn.
tó fẹ́ fi ń tọ́ àwọn èèyàn pé tó bá di 2022 làwọn àwa ship sí ẹni tó fẹ́ ṣiṣẹ́ fún àwọn ni wọ́n ń lò lọ́wọ́ yìí. Mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ò ń parọ́. In 2001 mo issue press statement ẹ máa tó mo ṣe ń sọ ẹ máa kà mo ṣe ń sọ yìí o. Mo ní àwọn gọ́ọ̀mẹ̀ntì fẹ́ pa àwọn Yorùbá leaders 15. Ẹ tó wá rántí. Mo ní wọ́n ti plan láti pa 15 Yorùbá leaders wọ́n lè ti list wọn lẹ̀. Orúkọ mi dẹ̀ wá bẹ́ẹ̀. Nínú list yẹn ọ̀pá márùn-ún ọ̀pá Bọ́lá Ìgè inú ẹ̀ Bọ́lá Ìgè orúkọ Bọ́lá Ìgè wà bẹ́ẹ̀. Nígbà tí mo issue statement ẹ̀ wọ́n ní èwo ní Gani Adams sọ yìí wọ́n pa mẹ́rin wọ́n dẹ̀ pa Bọ́lá Ìgè. Mo sọ fún àwọn Yorùbá mo sọ fún ọ wípé in 2015 mo ní ẹni tó fẹ́ gbàjọba yìí o wàhálà ìdààmú ló máa ṣẹlẹ̀ o. Kò sí ariwo tí mi ò pa àwọn Yorùbá náà ló bú mi jù wọ́n ṣe bú mi bí wèrè yìí náà wọ́n ṣe bú mi gbà yẹn. Ọgbọ́n tó wá dáǹsì ni pé ẹlòmíì á pè á dá ṣe program wọ́n wá ti set àwọn tó wọ́n máa pè sórí program àwọn èèyàn máa bú mi wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ká ìlápá tó pa àwọn colours ló ń pè wọ́n dẹ̀ fi flag colours yẹn wọ́n bí èwo lè ṣe. Kí ni gbogbo rédèrèdè wọ̀nyí? Ṣé Oòduà lẹ fẹ́ tàn ní àbálálẹ̀ Yorùbá lẹ fẹ́ tàn? Àbí àwọn ọ̀kànlérú parúmọlẹ̀ ló fẹ́ tàn? Àbí ìjókòó ayé Yorùbá lẹ fẹ́ tàn? Àbí orí ọmọdé àgbàlagbà Yorùbá lẹ fẹ́ tàn? Lẹ́dẹ̀ ní ẹ fẹ́ gba orílẹ̀-èdè tuntun òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Ẹni tí ò bá ti ní òdodo kò lè ṣe àṣeyọrí láti gbé orílẹ̀-èdè tuntun. Bẹ́ẹ̀ni. Irọ́ lórí irọ́ àbìmọ́mọ́ dákẹ́ ni àti ráwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ máa jà. Nǹkan kan tó máa ń ṣe wọ́n ni pé wọ́n dàrẹ́ẹ̀tì intelligent gathering ni wọ́n mọ̀ pé kì í ṣe security nìkan ló fún mi ní intelligent àwọn orúmọlẹ̀ àtàwọn ayé ló fún mi. Èyí tí mo rẹ̀ sọ lórí 45 billion yìí tí n bá kúrọ́ ọlọ́rọ̀ ọ̀bẹ ilé ìmọ̀rẹ̀ àjẹmíyà. Ṣé pé mo ti ṣe èpè yẹn tí n bá parọ́ elémọ̀rẹ̀ àjẹmíyà. Bí ò ní parọ́ mọ́yàn torí pé mo fẹ́ lórúkọ torí mo bẹ̀rù ẹ̀san. Ẹ̀san olóògùn ẹ̀san aké dandan. Ẹni tó bá ń ṣèkà tó ń gba ògbó olóògbé jẹ́ ẹ̀san aké fún. Ẹni tó yìí ń gbàdúrà rere àdúrà ò gbà ká máa sọ pé ẹni tó ń ba orúkọ olórúkọ jẹ́. Wọ́n lọ́dẹ̀ bímọ ọmọ ògún pé méjì nílò ìdúnbà mi. Ká jáwọ́ bàtà bí fóyìnbó. Ká da lóyìnbó rú lọ́ba ti rẹ́ni tó ń wà bí ìwà yẹn lówó bá gán ẹ̀kú nílé. Ó wá jókòó ìwọ náà wá ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń pè mí lórúkọ olè ní mí kíní kan mo ti gba 100 million lọ́wọ́ Àtìkù ṣọ́ọ̀tì bẹ̀rẹ̀ election ni. Àbí Àtìkù ti di presidential candidate APC àbí PDP ni tí mo ti fojú mi rí Àtìkù gbẹ̀yìn sí àti lé more than 12 years. The last time táwọn fi kọ́lé ọmọ olódún jẹ ọ̀dọ̀ fi Ààrẹ Ọ̀nà Kakanfò ìyàwó Àtìkù olóyìn bá ìyàwó Àtìkù tá a ṣe ní 10 degree olóyìn bá ìtẹ̀ wá ó wá grace occasion yẹn on behalf kọ́lé ọmọlólú organizing secretary Afẹ́nifẹ́re. Ẹ wá ń sọ pé kí ló ti kọ Àtìkù pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá wọ́n ti kó ẹ̀rọ yẹn jọ ọ̀tọ́ fẹ́ ní kọ́ máa panu social media o wọ́n á fẹ́ da ẹ lọ́lá. Gbóná. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò láti bà orúkọ mi jẹ́ alálẹ̀ àgbáyé àgbẹ̀yìn sin. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò láti bà orúkọ mi jẹ́
ìyá àgbáyé àwọn ẹlẹ́yẹ mẹ́tẹ̀ẹ̀ta tó darí ẹlẹ́yẹ àgbáyé wọ́n fi irúgbó àgbáyé. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò pé ẹ fẹ́ bà orúkọ mi jẹ́. Olú afẹ́fẹ́ àgbáyé àwọn ìlọsọ̀rọ̀ àríwá. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò láti bà orúkọ mi jẹ́ tí wọ́n sanwó fún yín kẹ́ máa fi bà orúkọ mi jẹ́. Olórí omi àgbáyé ìyá olókun ìyá ọlọ́sà àfi irúbọ lẹ́yìn. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò láti bà orúkọ mi jẹ́. Òkè Síónì olórí òkè àgbáyé àfi irúbọ àgbáyé. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbèrò láti bà orúkọ mi jẹ́ tẹ́fẹ́ máa parọ́ mọ́ mi káàkiri gbogbo àgbáyé. Káàbà olúgbòhùn àgbáyé àfi irúbọ àgbáyé. Àpapọ̀ irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá àfi irúbọ àgbáyé. Alálẹ̀ Yorùbá àfi irúbọ ilẹ̀ Yorùbá. Gbogbo ẹlẹ́yẹ lórí mẹ́rin àgbáyé àfi irúbọ àgbáyé. Àwọn ẹlẹ́yẹ Yorùbá gbogbo àlùbáríkà tó bá wà láàrin yín wọ́n wá lọ tà fáwọn ẹrú yín. Gbogbo òkú ọlọ́mọ tí kìí sùn tó ti lọ. Gbogbo àwọn bàbá bàbá tó ti lọ. Gbogbo àwọn orí adé tó ti lọ. Gbogbo àwọn ẹni mímọ́ tó ti lọ. Gbogbo ẹ̀yin tẹ́tẹ́ fẹ́ bà orúkọ mi jẹ́. Tẹ́tẹ́ fẹ́ máa bà mí jẹ́, fẹ́ máa parọ́ mọ́ mi. Ní pé oṣù mẹ́ta láyé. Olùkọ́ àfẹ́wọ̀n níbi orílẹ̀ Ìgbẹ́jí. Bàbá tó bá lọ́jà tó ṣẹ́gun iná. Tó gbóòrùn jà tó ṣẹ́gun òrùn tó dágbádá lójú olójú omi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ayé. Ọlọ́pìn àjàkáyé o. Gbogbo yín tí ẹ kóra jọ. Tí wọ́n sanwó ìbàjẹ́, tí wọ́n sanwó pé kẹ́ da ìjàgbara ìrú, tí wọ́n sanwó pé kẹ́ dàrú kẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú, wàláì tàláì ní kóṣù mẹ́ta láyé. Dẹ́ẹ̀bá kú sí ẹni ní oṣù mẹ́ta ní jẹ́ èèyàn. Gbogbo àlùbáríkà ayé ara yín kò ní bá yín ṣiṣẹ́ mọ́. Ijó ò ní fíjó fún yín. Ayọ̀ ní báyọ̀ fún yín. Wàhálà ìdààmú ìpayín kékeré ló máa bá yín gbé láti. Ní jèrè ọmọ yín. Ó bá jóbìnrin yín ní jèrè ọkọ yín. Ó bá jọkùnrin yín ní jèrè ìyá yín. Ní jèrè aya yín. Ní jèrè ọmọ yín. Ní jèrè ìyàwó. Wàhálà ìdààmú ìpayín kékeré ló máa bá yín gbé. Gbogbo ẹni tẹ́lẹ̀ máa ń da ọ̀rọ̀ Yorùbá nation rú. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ da ọ̀rọ̀ Yorùbá nation rú. Wàhálà ìdààmú ìpayín kékeré ló máa bá dé. Wọ́n fi ṣètùtù Yorùbá nation. 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 Àwọn olówó dìde ẹ̀kọ̀ọ̀kan ẹ̀jẹ̀. Ẹ̀yìn ó di president. Abíọ́lá dìde ẹ̀kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ kì í ṣàwùsá lọ́wọ́ lọ́lẹ̀ election dúpọ̀ ẹ̀. Yorùbá ni o. Gbogbo yín tí ó jẹ́ olórí burúkú lẹ Yorùbá dẹ́gbẹ́ ògbó Yorùbá lẹ́ni ẹ máa bàjẹ́ alálẹ̀ àwọn àgbẹ̀ yín gbèlà. Ìwọ alálẹ̀ àgbáyé mo pè é o. Álímì lórúkọ tó ń tí wọ́n jẹ́ ilẹ̀. Ìwọ ní kàlùkàlù tí gbẹ́rì mi láì fún mi lára. Ó ń gbé èèyàn bíi 10 mílíọ̀nù ní àgbáyé olóòyò lójoojúmọ́. Gbogbo ẹni tó bá lóun máa borí rẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́ ìwọ alálẹ̀ àgbáyé bá wa gbègbè. Yẹ ogún yọ láyé kó lọ tọrọ ọbẹ̀ lọ́run. Gbogbo ẹni tó bá fẹ́ tà wá lórí Yorùbá nation tó ti gbà wọ̀dẹ̀ tó ń gbowó kiri tó fẹ́ tà wá ikú òjijì kó wá ní o. Àrùn tí ò lóògùn kó wá kàn.
rọ́pá lẹ́sẹ̀ tó wá wọlé tán. Kí ojú ẹ̀ kó fọ́. Ó di arọ òjijì. Gbogbo ọmọ ẹ̀ kó máa fi ṣètùtù. Ọlá ìdààmú kó máa dé bá. Ní mo sọ yìí, ó dàṣẹ. Èyí tí mo sọ yìí olúkọ òní ọ̀hún ti gbà ó. Àṣẹ ọ̀hún ti gbà ó. Olùlòdì ọ̀hún ti gbà ó. Àṣẹ igun mẹ́rin àgbáyé ti gbà ó. Àṣẹ ìyá òkè olórí ẹlẹ́yìn òní ọ̀hún ti gbà ó. Àṣẹ ẹlẹ́yẹ agbede adé àti ọ̀run wọ́n ti gbà ó. Àṣẹ ìyá àgbáyé olórí ẹlẹ́yẹ àgbáyé ti gbà ó. Àṣẹ ẹlẹ́yẹ inú omi ti gbà ó. Àṣẹ ẹlẹ́yẹ inú ilẹ̀ ti gbà ó. Àṣẹ ẹlẹ́yẹ inú afẹ́fẹ́ ti gbà ó. Àwọn àṣẹ tí bóṣùpá àti òòrùn ṣiṣẹ́ àwọn ẹlẹ́yẹ tó wà ńbẹ̀ àṣẹ wọn ti gbà á. Ó máa ti ṣe bẹ́ẹ̀. Wọ́n á pè é wọ àṣẹ ìlú ilẹ̀ Yorùbá. Ìwọ tó jẹ́ àṣẹ ìrúmọlẹ̀ tó jẹ́ àṣẹ ìlú ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tí mo sọ yìí, gbogbo èpè tí mo ṣẹ́ yìí, tó ní wọ́n lóògùn ní ṣí nímú, èpè ní ṣí ní ọjà. Àṣẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ àṣẹ ìlú ilẹ̀ Yorùbá. Gbogbo àṣẹ ìlú gbogbo ìlú àti ibi tí máa ń lẹ̀ wà lórí mẹ́rin ilẹ̀ Yorùbá mo pò yí papọ̀. Gbogbo ẹni tó bá lóun fẹ́ dọ̀rọ̀ Yorùbá rú, tó bá lóun fẹ́ fa Yorùbá sẹ́yìn, gbogbo ẹni tó bá lóun máa ta ilẹ̀ Yorùbá, gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá ò ní rọ́nà lọ, gbogbo ẹni tó bá ní kó máa pa àwọn èèyàn wọn ní oko kí àwọn Fúlàní máa ṣe gbé, gbogbo ẹni tó bá ní kó máa jí àwọn Yorùbá gbé kí Fúlàní máa ṣe gbé, gbogbo ẹni tó bá wọ́n tẹ̀lé ààbò sí tó fẹ́ dalẹ̀ Yorùbá rú, gbogbo àṣẹ ìlú ilẹ̀ Yorùbá mo pè yín. Ẹ má jẹ́ fíjóbíjó fún wọn. Ẹ má jẹ́ káyọ̀ báyọ̀ fún wọn. Ikú òjijì ẹbí ó wọlé tọ̀ wọ́n. Lùkúlùkù ayé ni kó máa pa wọ́n. Àkùntàn ọ̀run ni kó máa fi wọ́n rúbọ. Balógun ọ̀run tó máa fi wọ́n rúbọ. Àtẹ̀pá ọ̀run ni kó máa fi wọ́n rúbọ. Gbogbo àjẹ́ mẹ́sàn-án tó wà lóde ọ̀run kó máa fi wọ́n rúbọ. Ọ̀kan lọmọ wọ̀nyí, lẹ́yìn wọn máa já. Gbogbo ọ̀tá èpè tí wọ́n wá ṣẹ́yìn o, àwọn tó jẹ́ innocent nínú wọn. Torí àwọn kan wà tí wọ́n tọ̀, wọ́n jẹ́ innocent nínú wọn. Ṣùgbọ́n gbogbo àwọn tó wà nídìí ẹ̀ tó mọ̀ ṣe ni mo lè pè yí máa mú. Torí àwọn innocent kan kan forí kóni, wọn ò tọ̀ ọ̀rọ̀. Abiyamọ òde kì í pa ẹni tó bá lẹ́sẹ̀. Ṣùgbọ́n èpè la máa fi ń tù dúró. Tí ẹ bá rí àwọn àgbààgbà tí ìlú bá ń dàrú tó bá lọ ojúbọ àṣẹ ìlú tó bá ti lọ ṣépè, ẹ rí pé ẹ̀rọ pẹ̀sẹ̀ àwọn wọnú ìlú yẹn. Àwọn tó ń ba ìlú jẹ́ ẹ má jẹ́ lọ ṣe o, wọ́n ti ṣépè o, ojúbọ òrìṣà báyìí. Èpè máa ń ṣe nǹkan rẹ̀ ní ayé. Èpè tá a ti ṣẹ́ fáwọn gbọ́dọ̀ òní tó máa dalẹ̀ ní ọ́fíìsì ó wà jẹ́ kó ló jẹ́ òtútù báyìí. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa gbàgbọ́ nínú ìta wà yìí kò ní bá wa wọ̀ tó wà ó. Gbogbo ọkọ̀ tó ní tó jálù báyìí kà á gbọ̀dà lọ́wọ́. A máa ṣàkóló kiri ní. Wèrè ọ̀wọ́ àyà ń wèrè. Wèrè ayáwọ̀ ẹ̀yà ń wèrè. Àwọn ẹgbẹ́ ọ̀wọ́ àná nípa ṣọ́ọ̀bà ló jẹ́. Àwọn èwe ọ̀wọ́ àná nípa ṣọ́ọ̀bà ló jẹ́. Àwọn òkú ọ̀wọ́ àná nípa ṣọ́ọ̀bà ló jẹ́. Àwọn gẹ́lì ọ̀run wá fi ìdá wọn wá fi bá tiẹ̀ jẹ́. Wọ́n fi ẹ̀jẹ̀ wọn fi ṣètùtù. Òdòdó ọ̀run á ṣépè fún wọn. Ṣàtàwá yẹn ẹ wá súre fúnlẹ̀ Yorùbá. Gbogbo ẹni tí ò bá dalẹ̀ lórí nǹkan tá a gbé lọ́wọ́ yìí, àlùbáríkà yíra yá dé bá.
ọ̀rọ̀ ẹ̀ á tayọ̀, ìjọ abíjọ fún, ọ̀nà ẹ̀ á ṣí, ọ̀nà ẹ̀ á là, aṣẹ́gun rírí, aṣẹ́gun àìrí, àrọ́mọdọ́mọ ẹ̀ á ní àlùbáríkà, gbogbo ayérayé á wọlé tọ̀, ìtùnú ọ̀rọ̀ á máa bá gbé, àwọn akẹ́yìn tí ń súre fún ìyàwó abẹ́ sí súre fún sílẹ̀, ayọ̀ àti ìtùnú á máa bá gbé o. Ire tó bọ̀ yá aṣojú ẹ̀ o, ikú òjijì ò ní wọlé tọ̀ o, gbogbo tó ti wà nílé ayé abẹ́ sí iṣẹ́, tó wà níwé àbáyá abẹ́ sí iṣẹ́, àwọn àdéhà tí ń fúnni láyọ̀ wọ́n abẹ́ sí fún láyọ̀, abẹ́ sí fún ọmọ ẹ̀ lógo, àwọn ọmọ ẹ̀ á ní àlùbáríkà. Gbogbo ẹ̀yin tẹ́ wá sí ẹ̀ ní sórí burúkú o, ẹ̀ ní sírin o, ẹ̀ ní sílẹ̀ tẹ́ o, ẹ̀ ní bọ́jọ́ ọlọ́jọ́ o, gbogbo OPC alálùbáríkà o, gbogbo OPU alálùbáríkà o, gbogbo YOB alálùbáríkà o, Yorùbá wọn bọ̀ sí alálùbáríkà o, gbogbo Federal Foundation alálùbáríkà o, Federal Foundation alálùbáríkà o, gbogbo ẹgbẹ́ tó jàjà gbara ní òtítọ́ ní ilẹ̀ Yorùbá ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbẹ̀ má bẹ̀ sí lálùbáríkà owó ò ní wọ́n mọ́ o, wọ́n kó o, wọ́n kó o, ẹgbẹ́ tó wà nílẹ̀ ìpàdé tí ò jàjà gbara tó ń fẹ́ ní fúnlẹ̀ Yorùbá àlùbáríkà máa jẹ́ gbogbo Yorùbá tó nífẹ̀ẹ́ Yorùbá àlùbáríkà máa jẹ́ ogun tó ń bọ̀ yóò ní gbé wọn lọ ẹgbẹ́ tó ní kó àrùn sílẹ̀ Yorùbá àṣírí wọn á tú gbogbo àwọn tó ti kọ́ àrùn tó ti yí wọn ká tó fẹ́ fogun jà àṣírí wọn á tú alálẹ̀ Yorùbá ló máa gbé wọn gbè gbogbo ẹni tó ń kọ léèdì wọn ikú òjijì àwọn wọlé bọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ní lábẹ́ ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ló ṣe máa ní lábẹ́ ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ló ṣe máa ní lábẹ́ ọ̀ṣọ́ orí àṣẹ tàbí dákọ́ ni wọ́n fi jó àṣẹ tàbí lọ́wọ́ òun fi ràn wọ́n ní tí ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn agbára elédùn ọ̀rì fi àṣẹ sí gbogbo ìlànà má sọ wá jàjà tó ń gbó lásán fún wọ́n ń kó súre tó ń kó èpè dáadáa dànù elédùn ọ̀rì bá wa ṣálọ̀ òun iná òun bá wa jó wọn gbogbo ẹni tó bá lóun fẹ́ fẹ́ bọ́ yí padà jẹ́ kẹ́bọ̀ yẹ gbòdì láyé ẹ̀kọ́ gbòdì láre gbogbo ẹ̀kọ́ tó bá rú kó má sí mọ́ gbogbo ẹ̀kọ́ tó bá rú kí àwọn ilé ayé máa tọ̀ sí ní tuntun wọn má gbà mọ́ gbogbo ògùn tó wà lára wọn akó ògùn ọ̀run kó bẹ̀ sí kọ́ gbogbo ògùn tó wà lára akó ògùn ayé kó bẹ̀ sí kọ́ ẹgbẹ́ má jẹ́ fún ọmọ ẹgbẹ́ má jẹ́ fún ọmọ ẹgbẹ́ má jẹ́ fún ọmọ ilẹ̀ má jẹ́ fún ọmọ ìyàbẹ̀rẹ̀ má jẹ́ fún ọmọ ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ ọ̀run kó má jẹ́ fún ọmọ ẹ̀rọ ṣe wáyé yóò wọ ọjọ́ ìṣòro díẹ̀.